ẹlẹ́ o ẹ̀yin wa ní lóko lájò lẹ́yìn òde ní gbogbo tí ẹ̀sìn ní àǹfààní àti ìrẹ̀pẹ̀ láti máa gbọ́ àti láti máa wo ìkànnì wa ìkànnì ojúlówó Yorùbá. Orúkọ mi ò yí padà tó lọ pé Ayọ̀délé Oyèdòkun náà ní orúkọ mi. Ètò ní Gbédè Màṣà ní ní òní a tún ti wà ní ìta láti wá bá àwọn èèyàn pàdé láti jẹ́ pé àṣà ìṣe àti èdè wa láti gbé lárugẹ àti láti béèrè ìbéèrè kí wọ́n sì fún wa ní ìdáhùn lórí àwọn ìbéèrè wa. Ẹ máa bá wa ká lọ. Ẹ ǹlẹ́ o ìyá wa. Ìyá wa, Gbédè Màṣà ni orúkọ ètò yìí. A máa ń lọ káàkiri báyìí nípa ṣe pàdé yín náà la máa ń padà wọn. Àwọn máa béèrè ìbéèrè mẹ́rin lọ́wọ́ yín. Ìbéèrè mẹ́rin tó máa bí ìbéèrè ẹyọ kọ̀ọ̀kan ó gbé ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà ó gbé kan. Ìyẹn ni pé tẹ́ bá gba gbogbo ìbéèrè mẹ́rin ẹ ó gba ẹgbẹ̀rún lọ́nà méjì náírà ṣùgbọ́n ẹ rí dájú wípé láti bá a ṣe bẹ̀rẹ̀ báyìí títí dìgbà tá a máa parí pátápátá ẹ gbọ́dọ̀ sọ èdè náà tó yàtọ̀ sí èdè Yorùbá. Tẹ́ ẹ bá ti ń sọ èdè míì tó yàtọ̀ sí èdè Yorùbá àwọn máa yọ ìgbà náírà kúrò lórí ọ̀kan àwọn ìyá tẹ́ bá sọ. Ṣó yẹ yín dáadáa yà wá. Yà wá kí ni orúkọ yín wá? Tèmítọ́pẹ́ Ọpẹ́yẹmí. Ìyá wa Tèmítọ́pẹ́ Ọpẹ́yẹmí. Ìbéèrè àkọ́kọ́ ó lọ báyìí ẹ parí òwe yìí bí kò bá ṣe ti èékánná. Ẹ polongo sí because a pọ̀ sí tí kò bá ṣe ti èékánná bẹ́ẹ̀ bàbá sí pọ̀ kò pé wa kálukú ní sáré wọ́n sì pé ọ̀yọ́ kankan. Tí ò bá ṣe èékánná àbámọ̀ rẹ̀ jẹ̀ ní ọwọ́. Wọ́n tó máa ń pa òwe yẹn ní ìdàkejì ní ọ̀nà míì àti ń sọ òkè. Tí ò bá ṣe ti èékánná a ní rí ẹran ọwọ́ wa. Ok. Bí kò bá ṣe ti èékánná àti irunmú gángan Kò sẹ̀yìn èékánná. a nira. Wọ́n máa sọ yẹ pé àti irunmú gángan Kò sẹ̀yìn èékánná. àti irunmú gángan kò sẹ̀yìn èékánná. Bí kò bá ṣe ti èékánná àti irunmú gángan a nira. Ìbéèrè àkọ́kọ́ ó ti lọ. Ìbéèrè ẹlẹ́kejì ó lọ báyìí. Kí ni à ń pè igbá tó ti fọ́? Àfọ́kù igbá. Ara ìwà. Igbá tó ti fọ́. Àfọ́kù igbá. Pàákà. Pàákà. Ó là ń pè. Ebi àfọ́kù igbá ni. Pàákà ni wọ́n máa ń pè nígbà tí mi ò. Pàákà ni wọ́n máa ń pè. Pàákà ni àfọ́kù igbá. Ẹgbà ìyẹn pàákàrà. Pàákà. Wọ́n ti pa ìró jẹ nílé pàákàrà. Wọ́n máa fi ń kó ilẹ̀ náà. Ẹlẹ́kejì ó sì lọ. Ìyá wa iṣẹ́ wo lẹ ń ṣe? Èédú ni mò ń tà. Èédú. Ṣé ẹ máa ń. Mo máa ń supply rẹ̀, mo máa ń tà káàkiri. Mo máa ń jalè ọ̀kọ̀ọ̀kan fún àwọn èèyàn ní ìgboro. Ẹ̀yin àwọn oníbàárà yín. Àwọn oníbàárà mi. Ìyẹn ni pé pọ́npọ́n ni ẹ máa ń gbé. Pọ́npọ́n ni mò ń gbé ni mo tún máa ń kiri. Ẹ ti sọ Gẹ̀ẹ́sì ní ẹ̀mẹ́ta àbí bẹ́ẹ̀ kọ́? Kí ni Gẹ̀ẹ́sì? English. Mo ti gbọ́. Ẹṣẹ́ rí ara nǹkan tàbí ń jẹ́ bá ṣe máa sọ èdè Yorùbá yìí tó jẹ́ pé yóò dán mọ́rán lẹ́nu wa báà ní máa ti èdè míì báà ní máa ti bọ̀. Ọ̀rẹ́ pé láti gbà tèmi dé Yorùbá ìsìn mi ò tí ì sọ Gẹ̀ẹ́sì ẹ̀rọ kan báyìí mi ò tí ì sọ. Bá a ṣe fẹ́ kí àwọn èèyàn wa bá a ṣe fẹ́ kí wọ́n máa sọ. Kì í ṣe pé bóyá ká má lè sọ Gẹ̀ẹ́sì náà níbi tó bá yẹ ká ti sọ ṣùgbọ́n tí a bá ti ń gbé èdè lédè borí tiwa kí wọ́n á ló kù. Kò ní dà. Ìbéèrè ẹlẹ́kejì ó ti lọ. Ìbéèrè ẹlẹ́kẹta ó lọ báyìí. Òjò pa alágùnà kò pa olùkọ̀tán. Àwọn méjèèjì sì jọ rìn nínú òjò ni. Kí ni alágùnà? Kí ni olùkọ̀tán? Òjò pa alágùnà. Kò pa olùkọ̀tán. Kò pa olùkọ̀tán. Ọmọ ojú. Kí ni alágùnà? Kí ni olùkọ̀tán?
òjò pa alágùntàn. Alágúnà. Alágùnà Bẹ́ẹ̀ni. kò pa olùkọ̀tàn. Bẹ́ẹ̀ni. Òjò pa ẹran kò sì pa àgùntàn. Rárá. Kì í ṣe ọ̀rọ̀ ẹran. Ok. Ọ̀dà báwo la ṣe lè parú òwe òjò pa kì í ṣe alágùnà. Òjò pa alágúnà kò pa olùkọ̀tàn. Bẹ́ẹ̀ sì ni àti alágúnà àti olùkọ̀tàn àwọn méjèèjì inú òjò ni wọ́n jọ wà. Òjò ṣe wá pa alágúnà tójò wá pa olùkọ̀tàn. Òjò pa páànù kò pa abẹ́lé. Rárá ìyá wa. Alágúnà aláboyún. Ọmọ inú wọn ni olùkọ̀tàn. Àbí ìgbà tẹ́ fi lóyún nìsín tẹ́ jáde tójò káyín mọ́ ìta òjò pa ẹ̀yin ṣùgbọ́n òjò ní dé inú. Ní ìgbọ́rú òwe rí o. Kò ní dénú bóyá ó ṣe lọ nìyẹn. Ìbéèrè ẹlẹ́kẹta náà ó ti lọ. Ìbéèrè ẹlẹ́kẹrin tí ó gbẹ̀yìn. Kí ni à ń pè ní ìrèpé? Ìrèpé aṣọ ni. Irú aṣọ wo? Aṣọ ìró tí wọ́n bá gé etí rẹ̀ òun ni ìrèpé aṣọ. Tí wọ́n gé etí rẹ̀ bí báwo? Ṣé mọ̀ pé nísìn ká ní aṣọ àǹkárá lélẹ̀ àwa gé báyà gé etí rẹ̀ àbí wọ́n gé díẹ̀. Ṣé mọ̀ pé òun ni tí wọ́n bá mú ńlẹ̀ báyìí ọmọ bá mú rèpé ilẹ̀ o ọmọ ọba tó wà mọ ìrèpé wọn ní bá má sọ rèpé o aṣọ tó wà ńlẹ̀ ń bá mu. Pé aṣọ tí wọ́n ń gé kù kékeré. Pàápàá jù tẹ́ bá lọ sí ọ̀dọ̀ àwọn amúnidára nísìn ẹ rí ìrèpé tí ó pọ̀ ńlẹ̀ lọ bẹ́ẹ̀ yẹn. Tó ìyá wa ìbéèrè 4 ó ti pé ẹ sì gba ìbéèrè 2 ṣùgbọ́n Gẹ̀ẹ́sì yẹn pọ̀. Gẹ̀ẹ́sì tẹ́ sọ yóò tó 4 ṣe é mọ̀ bẹ́ẹ̀. Gẹ̀ẹ́sì tẹ́ sọ yóò tó 4 tí ó wá jù bẹ́ẹ̀ lọ tí mo bá gbọ́ dáadáa ókè àtàwọn míì tẹ́ sọ á yọ nínú owó tẹ́ ń jẹ. Kò sí wàhálà. Èló gan ni gbogbo owó tẹ́ jẹ tẹ́ bá ní pé kẹ́. Kí n mọyé rẹ̀. Ìbéèrè ẹyọ kan $500 ẹ sì gba mélòó? Ẹ gba 2. Kí ni ìbéèrè kí ni $500 ní English àbí Yorùbá ni? Ẹ tún sísọ English. Ok àbí ẹ mọ̀ gbọ́ o kí ni $500 ní Yorùbá mi? Ṣé mọ̀ pé Yorùbá mi wà tí ó kì í ṣe $500? Bẹ́ẹ̀ni àpò méjì àbọ̀. $500 àpò 3. Ẹgbẹ̀rún kan 1000 àpò 5. Àpò 5. Ẹgbàá àpò 10. Àpò 10. Ẹgbàá ni àpò 10. Àpò 10. Kò sí wàhálà. Ọlọ́run mọ̀ fún yín ṣe. Ẹni ṣubú ara ẹni ṣubú ẹ̀mí lágbára Ọlọ́run. Àṣẹ. Gbogbo Gẹ̀ẹ́sì tẹ́ sọ ní àtìgbà tá a ti ń béèrè owó ní ọwọ́ yín àforí rẹ̀ jẹ̀ ní. Ṣùgbọ́n ànákù yín tó kù ẹ fi ṣe owó ìpè ẹ fi pe baálé yín lé pé tọ̀ baálé mi mo mọ̀ rí ọ̀gẹ̀dẹ̀ níta ṣé kí n wá yín rà wálé. Ọ̀dà mo ti gbọ́ ẹ má bínú mo ti gbọ́. Ìyá wa ẹ bá wa gba àwọn èèyàn wa ẹ bá wa gbà wọ́n níyànjú nípa àṣà wa ìṣe wa àti ìgbé wa. Ẹ kú àtàárọ̀ gbogbo ẹ̀yin aráalé. Àní ṣubú ara àní ṣubú ẹ̀mí o. Ẹ jẹ́ ká máa sọ Yorùbá fún àwọn ọmọ wa nínú ilé káwa náà sì máa sọ Yorùbá fúnra wa. Káwa gangan bá ń sọ Yorùbá àwọn náà mọ̀ gbọ́ nǹkan tí à ń wí. Àní dààmú ẹ kú àtàárọ̀ o.
ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ ìyá wa a dúpẹ́ fún kíkópa tí ẹ kópa lórí ètò àgbègbèdè àṣà àṣà wa èdè wa kò ní parun. ẹ̀yin èèyàn wa ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ tí ẹ̀ ń darapọ̀ mọ́ wa ní gbogbo ìgbà tí ẹ ò jẹ́ kó sú yín tí ẹ ò jẹ́ kí ó rẹ̀yìn. bí bá fẹ́ràn òun tí à ń ṣe lórí ìkànnì wa ẹ bá wa tari àwọn fúnra wa sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn kí ẹ sì tẹ̀lé wa kájọ máa gbé àṣà wa ìṣe wa àti èdè wa kájọ máa gbé lárugẹ ní gbogbo ìgbà kò ní sú wa kò ní rẹ̀ wá kò ní bàjẹ́ ó dìgbà kan náà. ojúlówó Yorùbá ìkànnì àṣà ìṣe àti èdè Yorùbá.